So this year is year of a son. It's whatever you sow before that you will reap. Many governors will lose their brother. Many governors will lose their children. Then some of the old president will die. Commissioners will die. Even in Ogun State, 3 commissioners will die. Mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ jẹ́ wọ́n kan fìdílé ẹgbọ́n kan tí Woli Tibẹ tán sọ jáde. Ó lóun rí iná pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba máa kú, oríṣiríṣi kan ló máa ṣẹlẹ̀ ní 2025 yìí. Ó sọ̀rọ̀ nípa ìyẹn Tinubu, ó sọ̀rọ̀ nípa Mohbad, ó sọ̀rọ̀ nípa Òṣùpá, ó sọ̀rọ̀ nípa Ọọ̀ni, ó sọ̀rọ̀ nípa Pastor Yedepo, ó sọ̀rọ̀ nípa Akéwùgbà Gold, ó dẹ̀ ti sọ̀rọ̀ nípa Alhaji K1. Ẹ jọ̀ọ́ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹgbọ́n nǹkan tí Woli Tibẹ tán sọ jáde. Ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì, ẹ má gbàgbé láti share, ẹ má gbàgbé láti tẹ like. 3 traditional rulers will commit suicide, and then 3 will be dethroned. You see? Ọba mẹ́ta. Listen, when you get your copy on Tuesday, on Saturday, you read through. Saturday tí a wá fẹ́ ṣe ìkójáde ẹ̀ sá àwọn ló ń bọ̀ àwọn lẹ pè ṣé wáyé lẹ pè. Gbogbo èèyàn ni mo pè. Kán wá ganu síbí. náà wọn lè ganu sí wọn fẹ́ wá gbọ́rọ̀ ibi òkú náà ti ganu wọn lè ganu ní ilé Ọlọ́run. Wọn kì í ganu bí. àwọn tó náà ganu àwọn náà ló jánu ẹnu ni Wàsíù fi powó tó fi kówó jọ alágbèéní. So the best ọ̀rọ̀ tó lè kí ló fẹ́ bọ́ lọ́wọ́ ọmọ ọlọ́kọ̀ ọmọ tó orí ìgbórí títì ló wà ọmọ orí ìrìn èmi ọmọ bẹ́ẹ̀ fẹ́ fọmọ ní orí ìrìn ní táìtù tí ò ní hùwà wèrè aṣọ wo ló fẹ́ wọ̀ fẹ́ lẹ́dẹ̀ tó ló gbé ẹlẹ́dẹ̀ lọ sí cabinet wọ́n fẹ́ lọ ṣe show anima a máa wá ibi tí wọ́n ti ń wẹ̀ ibi tẹ́rẹ̀ wà káàkiri ní náà ṣé wọ́n mọ̀rọ̀ ọmọ tó ń bí náà so automatically ó ga ní ó lanu ó làdí kíyàn ọkàn mi òun lórí wọn bẹ́ẹ̀ ẹni téèyàn bá sùn tí ló ń jarun gbàlù àwọn ẹgbẹ́ ẹ̀ náà ni bí àwọn tó tẹ̀lé lọ́yàn bá jẹ́ gbẹ́gbẹ́ òun kọ́ ló fún wọn ní invitation náà so wọn kò fún wọn ní invitation wọn kàn wá ní ṣé bí bàbá yẹn ti wọ́ọ̀nù wọn kó tó kú bàbá Amúyídí Bello wé ẹjọ́ ẹni tó kú ò ṣe mistake tẹ bá débẹ̀ ẹ pẹ̀tù sí àwọn tó kú nú kẹ máa lọ lé yín ká máa dun rice ká máa gbórí fẹ́ǹsì ká lọ máa gun kíní yẹn oúnjẹ kan ṣé nǹkan tẹ kọ́ ní Mẹ́kà nìyẹn ṣé nǹkan tó kọ́ ní Mẹ́kà nìyẹn náà á ti mọ̀ gbórí àwọn aláàfáà tẹ́lẹ̀ orí wọn kọjú sórun alẹ́ nígbàtẹ́ nìkan lọ tó dé tó lóun aláàjì wọ́n sì mí náà fàlájì àlejò kò sí nǹkan tó pé ń bẹ̀ náà dẹ́n tó bá wo orúkọ tó ń jẹ́ wọ̀n yẹn Wòsílà tìbítọ̀ wọn ọmọ mi nì gbogbo orúkọ tí wọ́n bá wá fún wọn yẹn wọn mọ orúkọ ẹ̀. So this year is year of a son. It's whatever you sow before that you will reap. Many governors will lose their brother. Many governors will lose their children. Then some of the old president will die. Commissioners will die. Even in Ogun State, 3 commissioners will die. Then táwọn afáàná wa bínú náà jáde tó ń sọ̀rọ̀ tó lágbára tó le gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run bóòlù ẹ̀fẹ́ pẹ̀tù sí àtẹ̀ntí tó náà yàrá pé òun ní ṣe sọ́rí àtàwọn afáàná táwọn náà jáde tán ló Christian ni o ṣùgbọ́n ìlànà kan ìwájọ ń tọ̀ ayọ̀ ń pọ̀lọ́ náà ni kí ni oyin téèkì lórí eré sá. There is one barrier bí a ò lè lọ wo lórí YouTube ẹnìkan kú bọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú aláùsá àwọn gómìnà yẹn mú ọ̀rẹ́ gidi ní 34 years old wọ́n wá ṣe fìdú kíní ẹ̀ ní stadium Fidao lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ was ọmọ 34 years ìyàwó ẹ̀ was about 30 or something like that wọ́n lọ́mọ méjì gbogbo àwọn commissioners tó wà everybody 50,000 owó ńláńlá lánàá dá èrò wọn nú wọn ni pé bóyá àwọn aláàfáà yìí wọ́n máa pín owó yẹn sí méjì àbí wọ́n tẹ̀ wọ àwọn ọmọ ẹ̀mọ́ jẹ́ jòkó yẹn kí wọ́n yọ̀ǹda owó yẹn fún wọn ọ̀dà aláìjẹ ìbọ́kọ̀ yá aláìjẹ bánu kó wọ́n ní ò mọ ẹni tó kọ́ wọn pé nínú Bíbélì yìí ní orí ibi tí wọ́n ti ní ká jẹun níbi tá a bá ti sìnkú Jeremiah 22 verse 10 and 11 ó ní ká má ṣe pohùn réré nítorí ẹni tó kú ká má sunkún nítorí ẹni tó lọ ká má dẹ̀ fara jọlẹ̀ nítorí pé ẹni tó lọ ò lè padà sórí iyẹ̀pẹ̀. ó ti lọ tiẹ̀ ó ti parí tiẹ̀. Then Job 7 he said a lot of things about the living and the dead. So automatically wọ́n dàgbé aláǹkọrin fókù àwọn ṣe kàró fókù àwọn tọ́kàndù fókù àwọn yìí ò lọ kò bá ti Bíbélì
kò bá ìlànà méjèèjì mu bàbá yẹn kẹ̀rẹ́ kó tó kú bàbá Muyideen Bello ó finalize gbogbo even the last one tó lọ kó tó kú olóbìnrin yìí ló máa ń pọ́n wálé tàbá wá kí máa yìí dẹ́nu ọlọ́run dẹ̀ ti fi ikú ṣàgbà fún ọkọ ẹnìkan ló kù ẹ má tún yọ máa yìí lẹ́nu tàbá ti ẹ má tún lẹ̀ ń wá rice ẹni tó lè organize ìkan nílé òun ló lọ yẹn ẹ jẹ́ ká gbàdúrà ká pẹ́ẹ́dẹ́ kúrò mẹ́ ó tiẹ̀ tún sọ pé bàbá nígbà tí ìyàwó tòun kú àti tí ìyàwó máa ti àwọn máa yẹn wá kírun wọ́n ní gbogbo wáàsí tí wọ́n ti ẹ̀rọ ó ní kò wọ́n létí because àwọn ló ní wound kò yẹ ká pẹ́ jù níbi òkú ẹ má dẹ̀ kọ́ ẹ má convert òkú sí ìyàwó méjèèjì ò bára mu. ìnáwó ẹ̀ ká wá sọ di ìnáwó à ń ṣègbéyàwó. àtọ́ ẹ má sọkún fún òkú. ẹ má sọkún that's Jeremiah 22 11. bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe po èrè rẹ̀ ṣùgbọ́n ẹ sọkún ẹ̀dùn fún ẹni tí ó lọ nítorí kí yóò padà láyé kò lè padà mọ́ yóò sì rí ilẹ̀ rẹ̀ mọ́. kò lè rí ilé kò lè rí ilẹ̀ kò lè rọ́mọ bó gbé fọ́tò ẹ̀ sórí bẹ́ẹ̀dì ẹ̀ ò lè rí so automatically ọmọ yẹn ló wound ìyẹn Wàsíù ló lèèyàn kú fún òun ló yẹ kán bù ní nǹkan òun ló yẹ kán bù ní nǹkan mi ò mọ bí èébí ti wájà ẹnìkan pé sórí blọọgì yìí sí pé mo sọ pé Wàsíù máa kú báwo ni Wàsíù fẹ́ kú ẹni tí mo jù báwo ló ṣe fẹ́ kú ṣáájú mi ṣé inú mi máa dùn pé ṣé pé kọ́mọ ọjọ́ mi kú kí ló fẹ́ kú fún tó bá ṣe mistake ló máa tún correct ẹ lọ́la bí o ṣe sọ́ọ̀rì lẹ́nu àṣẹ sọ́ọ̀rì lọ́tún lánàá bí o sọ direct ṣe mọ́ ṣì gbowó lọ lẹ́yìn ọjọ́ kẹjọ ó fún wọn ní pounds ó fún wọn dọ́là náà wọn kò fẹ́ sọ̀rọ̀ dáadáa jáde ni ó ti gbowó lọ́wọ́ ẹ̀ sọ́ọ̀rì wo ló tún fẹ́ ṣe then ẹni tó yẹ ká fún ní oríyìn ni bàbá ṣé kíjì àbí lórúkọ ṣé Farouk tó dúró parí ẹ̀ oníkíjì pa náà ni most valuable person oníkágbóríyìn because kò hùwà ẹlẹ́ran ara kò bá bẹ̀yẹn jẹ́ fún ó lè parí ẹ̀ láyọ̀ gbogbo nǹkan ayé ẹ̀ lágbára ọlọ́run a máa bá tuntun nǹkan tó ní àti nǹkan tí olúwa tún máa yẹn ṣe I was so impressed. ṣé o Farouk oníkíjì pa ọdí Allah Ta'ala ni. I'm so very impressed mo tún rẹ́ nìkan tí mo tún lè gbé sẹ́gbẹ̀ẹ́ Akéwùgbà Gold torí àwọn nìkan ni mo rí lẹ́yìn tí bàbá ti lọ Akéwùgbà Gold náà ni àti meet one in one but ó máa ń jókòó pẹ̀lú làkàyè ẹ gbádùn ẹ dáadáa ó máa analyse everything to detail kò ń rush and then bàbá tó bí wọn bàbá gidi ló bí wọn àwọn méjèèjì wọn yẹn àbúrò ẹ̀kan náà wà ní Washington DC mo máa ń pè dẹgbà mi ó lè bóyá ó bí ìṣòro lè máa ń bọ̀ tí yóò ṣe nǹkan you don't need to see person every day before you love him so bàbá tó parí wáàsí yẹn tí ò dojú ti ìyá tó kú àti Wàsíù Àyìndé ká gbógun fún ká pọ́nlé bí Ọlọ́run ṣe ní kéèyàn hùwà nìyẹn ó ní ká má ṣe fi ibi san ibi ó lè fi ibi san ibi náà tó dáyìn kan bá ṣe kí ló fẹ́ fi ṣóòpù ògbọ́n jù sọ bó ṣe rí ni. àwọn kan tẹ sọ pé àpé Wàsíù Àyìndé gan ó yẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yẹ kó ṣe ṣe bí sọ́ọ̀rì lásán ni yóò ṣe ṣe sọ́ọ̀rì and let's go. kò jẹ̀bi ṣé mo rántí ọjọ́ kan nígbà tí kí lórúkọ máa eléré tó yọ̀gò Ṣáídì Òṣùpá ó yọ̀gò náà ó fẹ́ fọ́gò ó ti fẹ́ padà sí ti tẹ́lẹ̀ ó fẹ́ dálẹ̀ kíjọba mú nǹkan tó ṣẹlẹ̀ lórí iye tó ń dáná fi gbà ó ti fún wọn dẹ gbogbo ibi wà káàkiri kò yẹ kó dé church àti mọ́sálásí tóró mi pé ogun tó wà nínú ilé látòrí ẹ̀ sálọ mọ́sálásí ogun tó wà nínú ilé látòrí ẹ̀ sálọ sí church ṣùgbọ́n ogun tó wà ní church àti mọ́sálásí sìn ojú kèrè mi lọ ojú kéèyàn fẹsẹ̀ ní láti bí lọ sí Mẹ́kà because wọn láàánú mọ́ kò lè sí fẹ́ ó dẹ̀ rántí pé nínú love láti yọ law nínú love láti yọ law nínú law láti yọ like so kò sẹ́ni tó love yàn wọ́n sí owó ìmọ̀ tí mọ́tò bá já sí galloping lẹ́kọ̀ọ́ tó já sí gọ́tà ń sìn Yorùbá tó bá bá gbé jáde á ní kẹlẹ́ fẹ́ fún wa lówó wa ni ẹ wo bí tó ti rí so níbo là ń lọ wọ́n sì ọmọlúwàbí ti kú yìí ọmọlúwàbí pàpà ti kú wọ́n ti sìnkú ẹ̀ kí pé wọ́n ṣègbè sí mútuárì wọ́n ti sìnkú ẹ̀ ibi tá a ti lè bá ọmọlúwàbí ní Ìbàdàn àti Lóńdó àtẹniwé ó ti jìnnà. Kwara ńkọ́. ẹ sọ ọmọlúwàbí ti lọ ti gbàgbẹ́ wọ mi nígbà tí flood ti wọ Kogi ní ọmọlúwàbí ti bómi lọ. Thank you sir. Bàbá tabalika wò lára sa
nínú ìwé tí a fẹ́ ṣe kó jáde yìí sà ọ̀rọ̀ nàìjíríà ń bẹ ọ̀rọ̀ Tinubu ìjọba yìí epo ń gbà kan ká tó wọnú opportunity tó tẹ ta wọ̀ yìí wọ́n yọ bí wọ́n dẹ́nà kó lórí owó epo nígbà tó di January wọ́n ti dà padà síbẹ̀ àwọn kan ní bá a ṣe máa pò ní ojú kan náà rí lórí ọ̀rọ̀ epo wọ́n lè ní Port Harcourt ti ń ṣẹ́ wọ́n ní Woli náà ti ń ṣẹ́ eléyìí nǹkan sà ṣó tiẹ̀ ṣọ́lọ́n tiẹ̀ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni àfojúsùn yín kí lè wò yín. nípa ẹ̀ẹ́dẹ́gbò nù we have 9 months more ká tó dìbò tó ń bọ̀ ànírántí petrol. kí láwọn ọmọ lò sà. ok wo kerosene dancing. ọjọ́ wo ló dra kerosene bọ̀ yìí. àti ẹ̀ ló mọ́ ń lé wa tóyìn ṣẹ́yìn náà ń lò ní. kerosene ti lọ tìfìtìfì dẹ́lísì petrol náà máa lọ battery car máa bẹ̀rẹ̀ before July August battery car solar car we bring it in so tó bá fẹ́ ra petrol kan fẹ́ fi tọ́jú ẹ̀ sílẹ̀ ni. so ìjọba náà ń gbé gbèsè àti ó ti parí ẹ̀ ó tẹ̀ ti yanjú ẹ̀ ẹ fàyè lẹ̀ fún Tinubu ṣe wọn tó lè ṣe ó ń ṣe lọ lọ́wọ́ omi ló pọ̀ ọjọ́ ká lọ ó ń ṣe o ibi tó bá rìnrìn lọ́wọ́ ìwọ lọ sóko kémi lọ sóko kóun lọ sóko. kí kálukú lọ dá ká lọ sí àgbẹ̀. bàtà máa dé lálẹ́ tábà máa dé nígbà tábà ti bẹ̀rẹ̀ sí kórè ní fàjọba lẹ́sẹ̀ mọ́ ìjọba. 36 èmi ò sọ èso ilẹ̀ àti ìbísí oko rẹ̀ di púpọ̀ kí ẹ má bàa gba ẹ̀gàn ìyàn mọ́ láàrin àwọn kèfèrí. sọ́bọ̀ ṣe rí ní sá. kí kálukú padà sí. wọ́n ní tepo yẹn ọlọ́run ti take charge ṣe bí bàbá Tinubu Ọbásanjọ́ àtàtìkù wọ́n ti ta rìfánárì tó ṣiṣẹ́ yìí náà ẹ fẹ́ máa yìí ní pàtẹ́wọ́ fún náà kó fún ní clap. tó tiẹ̀ bẹ̀rẹ̀ padà. tó tẹ ó ló máa work ó ní mọ̀ ṣe yẹ̀yẹ́ ọba tó sọ ni wọ́n ní kó wọ mọ́tò àwọn afúnlówó tó lè fi kó lọ wò ó kó lọ wò káàkiri kó lè yọ gíláàsì ẹ̀ tó bá débẹ̀ kó má dàbí pé ó ṣókùnkùn. bọ́ bàbá ṣe dé àbùkọ́ yẹn fún the president sílẹ̀. ẹsẹ̀ tó lóun fúnra ibi tó ṣe nìyẹn wọ́n correct lójú ayé ẹ̀ ibi tó ń ṣe sórílẹ̀-èdè ibi tó ń ti bí nìyẹn wọn tàtíkù bẹ́ẹ̀ náà ṣe bí fún wa ní Bákàsì ó yẹ kí wọ́n máa gba Bákàsì ẹ̀ padà lójú ayé yes sir so téèyàn bá ṣèkà bá fi hàn so wọ́n rà ṣé bí ọgbẹ́ máa tó ń kú lọ yẹn náà ló bá wà padà ẹ̀yà àdúrà ló dáwó padà wọ́n ti ta náà ònìyẹn tó fi ń lérí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ Cameroon tó wá ní Nàìjíríà tó fẹ́ jẹ́ president Atiku is from Cameroon the mother is from Nigeria òun náà torí wọn fi ṣe àwọn òfin rádaràdá yẹn ó yẹ kó ṣòfin yẹn padà ẹni tí ìyá ẹ bá ti jẹ́ ọmọ Nàìjíríà kò ní rú Nàìjíríà mọ́ kò ní rú state anywhere mọ́ Amẹ́ríkà ti ṣe tí wọ́n náà sìn pé àlè bímọ sí Amẹ́ríkà tó bá bí ọmọ okàn bí for nothing ni gbogbo òfin wọ̀nyí tẹ́kàn ṣe wọ̀nyí toilet roll ní pépà ló fi wá wọ̀nyí Buhari pàápàá tó bá wòye bí gbogbo àwọn ló ti kú ó ṣe kìnnìún gbogbo ẹ̀ káàkiri kí ni pààtì ẹ̀ dìbò fún táìmù mo tẹ̀ sọ fún yín nínú ìwé pé Buhari is people's choice and not God's choice and what you are expecting from him is not in him is in the late Túndé Díàgbọn. ó iyì ní Túndé Díàgbọn jẹ́ fún. tí wọ́n jọ ṣe nígbà kan. yes òun ló ṣe gbogbo ṣẹ́yìn àṣà Àtìkù ní Buhari ò ní action náà Buhari ò lè control ayé àtọmọdé bí Buhari ò kì í sọ̀rọ̀ ṣe ló máa ń yọ bí ọmọ ilá bó ṣe máa yọ ni kò sí ọbẹ̀ tí kò sí tẹ́bù tí láò lè dọ̀tí bọ̀dá tí kúrò mẹ́ta nù béèrè question mi yàrá. bàbá nínú ìwé yìí náà sà torí tá a bá wà àwọn tí wọ́n tó ń bá òjò wa dáadáa àwọn entertainers ni the like of Wasiu Ayinde Ògògó Fẹ́mi Adébáyọ̀ Fúnkẹ́ Akíndélé gbogbo ẹ̀ ló wà ń bí yìí Ògògó everybody ló wà ń bí yìí. ẹ ti sọ pé àwa náà láàmú tàbí lówó kòtò inú ìwé bàbá o nǹkan tó wà bẹ kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ sáwọn òṣèré lọ́dún yìí kí ni ká máa retí. yes nínú wọn ṣe máa tún kúbọ̀ tó ti go down ó ti go down àwọn náà ti kó tọwọ́ mọ̀ bọ́ṣọ́ torí tẹ́lẹ̀ kò sí nǹkan tó ní kó lọ mú wá ṣebí gọ́vnà Ondo state gbàdán ní kó lọ mú bó fẹ́ jẹ gọ́vnà wọn ní kó lọ kálábóyún méjì wá then at the end of the day lóhùn ṣe nígbà tó wá díjẹ́ wọn lè bá wọn wáyàn ìyẹn ibẹ̀ ni mo ti sọ fún pé ikọ́ tó ṣe yóò bọ́ sí o Olúwa fi hàn mí pé ò ní parí rẹ̀ jí mu yẹn kò parí ẹ̀ náà so àwọn people wọn wà desperate àwọn tó àfẹsẹ̀ organ tó ń pààyàn káàkiri bèrè pé àwọn owó náà kó fún bèrè lọ́wọ́ pé àwọn kan tó lọ ń gbé wọ̀nyí ta náà kó fún àwọn politician wọ̀nyí náà ni. ta ló ń gbà á. àwọn politician yìí náà ni. ta ló ń lò ó. ọlọ́pàá bá tiẹ̀ mú wọn ká tó dalẹ̀ wọn ti gbé mọ́tò lọ́bẹ̀ wọn ti lọ béèlì wọn. so orílẹ̀-èdè tí ìtàjẹ̀sílẹ̀ bá dẹ̀ ti pọ̀ àlàáfíà ò ní sí mbẹ̀. go to Rwanda today ó ní mọ̀ pé Nigeria Africa ló wà the place is peaceful nobody talk about tribe. Nobody talk about that. It's about the progress of the place. So our entertainers. Yes, they are going to have their days if they come back to God.
if they can come back to God because of the many inú wọn ní talent entertaining but wọ́n lówó tí wọ́n fẹ́ fi bu àwọn kan mọ́lẹ̀ then táwọn mi bá dẹ̀ gbé nǹkan kan jáde bí the film and everything kan hijack yẹ so àwọn ìwà wọn yẹn ò dáa dẹ́ka kó àwọn ọmọ obìnrin lọ sí location káàkiri kẹ́ ló máa bá wọn sùn ìyàwó níyàwó làwọn eléyìí máa jẹ́ bàbá kan tẹ̀ tún defend every time ti bàbá time ti máa yìí lọ sẹ́wọ̀n pé wọ́n ṣe máa ń pẹ́ tó ti ṣe irú ẹ̀ nìkan ni gbogbo ẹ̀ ti wáyé anything ló lè lọ tí wọ́n bá lọ location kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Then because Psalm 33 verse 6 to 10 ó ní ojú Olúwa káàkiri lára ẹni rere àtẹni ibi so ẹ ṣe jẹ́ ká máa lo gbogbo ọjọ́ wa mẹ́ni pé ọ̀la ò ní sí tábà ti ń lò bẹ́ẹ̀ we be able to get to where we are going torí that's the only thing tábà ti ń lò bẹ́ẹ̀ ni pé kò sọ́la. so kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. in anything wọ́n rán wa wá síbí yìí ni ilé mẹ́jọ ilé máàdógún wọn ìdá ló fi rán wọn ọjọ́ kan náà máa yọ wá jáde kúrò ń bẹ̀ 2 Samuel 14:14 Psalm 49 Ezekiel 14:14 then when you look at what happened between the life of Saul and David in the book of 1 Samuel 24 and 23 you see the whole thing he's there. àwọn wòlíì kan tẹ̀ sọ pé bàbá Ìjẹ̀ṣà wọn ní kó máa retí ìdáǹdè lọ́dún yìí ẹ̀yin náà sì sọ tẹ́lẹ̀ kò sí lọ́kàbọ̀ máa túlẹ̀ wọ́n á tú bàbá July Ìjẹ̀ṣà August máa túlẹ̀ iye wọn tó lọ yẹn wọ́n kàn fi kọ́ lọ́gbọ́n ni ìkànnà ṣe mọ́ ìkàwọ́ ṣe fún kò ṣẹ̀ṣẹ̀ yẹn wọ́n ṣe kíní yẹn fún gbogbo ni wọn pátápátá but ó ti dé ẹ̀san lójú ó ní abanijẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tó bá dẹ́kun àti ìbànújẹ́ náà ó bàjẹ́ kiri ẹ̀yìn á dùn fún lẹ́mìí kí ó ti kọ́kọ́ tó fẹ́ kọ̀ kò ní ṣe yàwùyàwù tó ń ṣe bẹ́yìn tẹ́lẹ̀ gbogbo everybody lè yọ ẹ̀. bàbá ọ̀rọ̀ Mohbad náà kò tí ì kúrewé o kò sì tí ì kúregbò ọmọ yẹn gan bẹ́ẹ̀ tí mo tí ì sin eléyìí kọ́ sà. yes sir nǹkan tó wá béèrè lérí mo máa dá ẹ lóhùn. pẹ̀lú ògo Ọlọ́run sà. a ti sọ̀rọ̀ yẹn kọjá tẹ́lẹ̀ Mohbad ti lọ tiẹ̀ ti kúrò ṣé wọ́n gba judgement ti nígbà tí Délé Gíwá kú judgement wò lẹ́gbàá nígbà tí Saro Wíwà kú judgement wò lẹ́gbàá ṣé kìí ṣe wọ́n ṣe pa Mohbad náà lọ pa Saro Wíwà ṣé báwọn ló jòkó Kúdí Abíọ́lá náà wà ṣé báwọn ló pa Kúdí ṣé báwọn ló yìnbọn sí bàbá Afẹ́nifẹ́re bàbá Abraham Adesanya Bọ́lá Ìgè. no Adesanya Abraham Adesanya nígbà tó ń yìnbọn títí ó ní Ọlọ́run ní APC tó ń lò àti àdúrà ní ò jẹ́ kí ìbọn yẹn wọnú mọ́tò wọn bàbá ti múra kó tó kúrò nílé ìyẹn ní Yorùbá gidi you get what I'm saying so gbogbo eléyìí tá à ń sọ yìí mo ti ṣe mọ́nú ìwé yìí where can we get through justice where can we get through justice inú ìwé yìí ni mo ti ní wọ́n máa bẹ Délé Fárótìmí pé wọ́n máa bẹ̀ ẹ́ ni torí fat tó wà lọ́wọ́ ẹ̀ pọ̀ bọ́ tó wọ́n bá bẹ̀ ẹ́ wọ́n lè lọ pa mọ́lẹ̀. wọ́n ti fi yànjẹ́ ti yanjú ẹ̀ báyìí. kò tí ì yanjú tó hàn ó lè bẹ olódodo ó máa tún gbàbí mí yọ ó lè má ṣe fúnra ẹ̀ kó gbé jáde kẹlòmí tó kó ló anybody. ó yẹ ti gba appointment báyìí gan. ẹ sà ó gbà appointment sórí oore tó ìkà òtítọ́ tó wà nú ẹ̀ yẹn rántí kan tó sọ ní Genesis 27 from verse 21 ó ní ọwọ́ Ísọ̀ ohùn Ísọ̀ ọwọ́ Ísọ̀ ohùn Jákọ́bù then nígbà tó sá lọ tó gba appointment lọ́dọ̀ àná ẹ̀ ní Genesis 30:30 kò perform ó dàbí kí irú èmi ẹ̀sìn kó ló fi mí sí can pé Tinubu ránṣẹ́ sí mi àwọn kan ránṣẹ́ sí mi pé kí n máa bọ̀ ní can mo tẹ̀ máa fa pépà yẹn wájú lẹ́yìn mi ò lè lọ bí irọ́ ló ń pa mẹ́rin. ibi tó ti mi ò tẹ̀lé dúró síbẹ̀ mi ò fẹ́ lose ọ̀run. Allah akbar. àwọn tó máa fẹ́ lose àwọn ti gbówó gidi wá bí mo ń dá padà ní I don't want it. mo mọ̀ pé ọjọ́ kan ni mo wá mo ti lo ticket tó gbé mi wá mo ti mọ̀ pé ọjọ́ kan náà ni màá tún lọ. return ticket wà nílẹ̀ báyìí. lọ́wọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Allah akbar. ẹni wúwo yàrá ti lè gbé bẹ́ẹ̀. ìjọba fẹ́ lọ lé lọ mú. ibi tó bá ti dé ló bá ká ọmọ náà ni. bí tírélà ṣubú bẹ́ẹ̀ ti ká wà lẹ́yìn gbogbo everybody ojú àpá alọ́ nìyẹn kò bá sunkún láti bí dé bus stop yẹn ò dé bí tá a lọ. so wọ́n ṣèkà fún bàbá Ìjẹ̀ṣà ni. yes sir. yóò sì. so lórí question tí wọ́n sọ judgement Abíọ́lá dà àárín náà Deborah
tí wọ́n pa tó pass WAEC tó jubilate judgement yẹn dà. Then again Arotile the navy fighter tí Ọlọ́run tó fi ta ilẹ̀ Yorùbá lọ́rẹ ìṣòdì yẹ wọ́n náà reverse lọ́kọlù judgement yẹn dà. Then judgement Bọ́lá Ìgè àwọn tó wọlé lọ pátá wọn náà láwọn ọlọ́pàá lọ jẹun. Judgement ti Fúnṣọ́ Williams dípò dínà lábẹ́òkúta. dípò dínà tó ń lọ sóti odò ó ṣe jẹ́ ìròyìn. Then Apagun ńkọ́ Apagun pọ̀tẹ́ lábẹ́ ní Abẹ́òkúta ńkọ́ judgement yẹn dà. So gbogbo àwọn tó ṣe kí wọ̀nyí náà là mọ́ ṣókè kan mọ̀ sọ so tí Mohbad àwọn ọwọ́ ńlá ló wà ń bẹ̀. Mohbad. Àwọn tó wà lókè ló wà ń di ẹ̀ ṣe bí wọ́n ṣe postmortem Abíọ́lá nígbà tó máa fi gbé dé Canada kíndìnrín àti liver màlúù náà bá ń bẹ̀. Ìyẹn náà fi move Canadian embassy lọ sí Ghana pé no this people are me. Because wọ́n ti ìkan tó fẹ́ ṣe yẹn wọ́n ti mọ̀ ti pẹ́. Àti ẹ̀rí ara ọmọkùnrin tó jáde ń sìn Yomi Fábíyì òun gbé síwájú pé justice for Mohbad a gbọ́dọ̀ ṣe bàbá ẹ̀ tẹ̀lé bàbá Mohbad tẹ̀lé Yomi. Justice ìwọ náà fẹ́ mo ní bàbá Mohbad ṣe ló yẹ kàn gba létí òun àti ìyá Mohbad ṣé judgement máa gbókun wọn lọ́jọ́ alẹ́ dé graveyard mi. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ọmọ mi ń sọ ti bí kò ju bí 3-4 days ago all right ó ní gbogbo school tó ń lọ nílùú òyìnbó tó ń wà ó dùn pé kò sẹ́yìn pé wọn tíṣà àwọn bó ṣe brilliant kò sáwọn tíṣà àwọn tó mọ dáàdi òun. Iṣẹ́ yìí ò jẹ́ ẹni mi ò dẹ̀ kán ra mọ́tò tó ló sọ. ó lè wọlé níbi yín sọ tàbí ó sọ sí mi. mo tún lọ jẹ pé èmi náà lè bèrè lọ́wọ́ dáàdi mi o ṣé mo ti bèrè lọ́wọ́ dáàdi mi pé kí ló dé all long vacation wa mo ti ṣe fún wọn náà ṣé fún wọn tó dúró yìí all long vacation and tẹríba fún bàbá oko ṣé afẹ́ dìjí mèrè ni kí là wà nù oko. So àti tí mo yarí mo lọ dáàdi mi lọ́jọ́ yìí that was 1973 pé sàmì ò wá sí any long vacation mi wá sí kò mọ́ because àwọn ẹgbẹ́ mi ń lọ sí London Germany kí ló ní London Germany táìmù yẹn. nígbà yẹn. wọ́n níbi táwọn bàbá yẹn dojú kọ kọ́kàn wẹ́ mọ́jọ́ kàn fẹ́ yàwó kàn fi dáko kàn máa ṣe bí àgàtú but I don't like it. So mo ṣe lọ́yọ̀ náà ṣe London náà ṣe ń bàdàn the same thing. ẹlẹ́ran abímọ tó pọ̀ kọ́mọ lè gbé tray asámẹ́gun náà máa tún jẹ́ lálẹ́ nìbàdàn. ẹran gidi wọ́n ti tà fọlọ́wọ́ eégún náà máa kó lọ lẹ́kùn yàrá tì wọ́n á máa fi òkèlè tí káàkiri fẹ́ni ló bá tẹ̀ tó ṣe ẹ̀kọ́ náà máa tóbi jẹ́ bọ̀mọ́ jáde báyọ̀ sùn ṣáà ni. ṣọlá kò tán sà lóbìnrin tó ń wá káàkiri kan lọ bu ọmọ ẹ mọ́lẹ̀. ẹ̀sà kan jẹ́ kó lọ sí kí bọ́ọ̀dì ẹ lọ sí mi. kí bọ́ọ̀dì ni kò tiẹ̀ ń ṣe ẹ̀mí gan. ẹ̀mí ti lọ ti pẹ́ lọ sí mi. tó bá wo Job 7 kọ́ka fún ẹ gbogbo from verse 6. tó bá wà yẹn lọ ẹyẹ tó sáré sọ béèrè kan wọlé nínú entertainment náà la ṣe wà ó Portable náà wèrè olórin ìdààmú àdúgbò òun náà wà mẹ́tò náà ṣe tiẹ̀ ìyàwó ọba odidi ìyàwó ọba wọn jọ ń bára wọn fa gbogbo ẹ̀ báyẹn dé nǹkan táwọn kan sọ ni pé ọmọ yìí ní bàbá èyí tó ọmọ yìí ṣe àwọn kan tó jẹ́ àṣírí ìkọ̀kọ̀ tó yẹ kó pamọ́ tó fi ń ṣèṣúra gan tó ti ń gbé sórí social media yìí gẹ́gẹ́ bí bàbá ìmọ̀ràn lẹ́ni fún torí ẹ̀ṣẹ̀ máa gbà mọ̀ràn. kì í ṣe ẹni tó fẹ́ mọ̀ràn kì í ṣe ẹni tó fẹ́ mọ̀ràn ṣé o téèyàn bá ó lè jẹ́ ibi tó máa gbà kú ló ń bá káàkiri ojoojúmọ́ ló ń wá ibi tá máa gbà jáde kúrò láyé ó dàbí ẹni tó jẹun tán lálẹ́ tó lọ́rọ̀ ẹ̀hún ṣẹ̀dé láti Amẹ́ríkà wà lábẹ́òkúta nítòkú kí làágó sọ ó ní this is 9:30 ó lè lọ Abẹ́òkúta 30 minutes nígbà tó dé abúlé Ẹ̀gbá ó kó sábẹ́ tírélà orí ẹ̀fọ́ tó ti ẹ̀kọ́ sùn nílé gẹ́gẹ́. so ibi kan náà la máa gbà jáde nígbà tí ẹnìkan ló dé Aláàfin tó kú ibi tí ìyàwó ẹ̀ gbèdì sí kì í ṣojú ọ̀nà títì òun ló wá dọ̀tí lọ síbi tí dọ̀tí wà. nítorí àwọn afọbajẹ ló yẹ kó ṣú àtàwọn ìdílé ló yẹ kó ṣú òpó báwo ni Ìbàdàn ṣe kan Aláàfin family so nǹkan alákàrà ló pàdé ẹlẹ́kọ̀ọ́ so ẹ fi wọ́n lẹ́kọ̀ọ́ máa ta eré kọ́ máa ṣeré wọn lọ so tó bá dẹ̀ wọ̀ wọ́n máa jẹ́ òun bá dẹ̀ ṣe kí làwọn ọmọ yẹn náà fi dọ́dọ̀ bàbá yẹn fún ara ìpapà ṣé ó lẹ́mìí wọ́n tẹ̀ gbé bá ti sígbà àyà ẹ̀ kí ló fẹ́ ṣe lára àwọn ọmọ àwọn eléwèlé tó kójọ wọn yẹn. eléwèlé. ẹ̀sà àti tajútajú so bí ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn so a ní láti Portable rí wọn tó kó wọn jẹ ni
tó bá dẹ̀ tó ní kò ṣeé jẹ tó bá tún fẹ́ tún dànù free nǹkan tó bá dẹ̀ rí ìdí ẹ̀ ọmọdé tó bá lá ẹnu àgbà rùn nígbà tó bá yá so bó ṣe wà ní drug ni is always on drug ló ń ẹgbẹ́ ìhun lọ́wọ́ ó dàbí ẹni tó fẹ́ lọ bú àná ẹ̀ tó dẹ̀ jẹ́ kí mo lọ mú búdà méjì àti NSC tó bá débẹ̀ nínú máa jábọ́ fún àná mi ní so automatically nǹkan tó wà nù ẹ̀ ló fẹ́ sọ fún àná ẹ̀ so kì í ṣọtí ṣọtí yẹ so bó ṣe rí nìyẹn àdúrà mi nítorí abiyamọ ẹni tó bá dúró ti ìyàwó ẹ̀ níbi tó ti rọbí lọ́sítítù kò ní lè ná ọmọ bí ẹni tí ò rí irú ẹ̀ rí àdúrà mi ni pé kólúwa tètè fọwọ́ tọ́ ìgbà àyà ẹ̀ kí gàlégàlé kó ṣe kéde ìgbà àyà pọ́tébù kó lè lọ́ọ́lẹ̀ àbí ìbò kíkọ́lá. so tó bá wò ó gbogbo fídíò tó ń ṣe tọ́lọ́ bá lọ́ra ẹ̀mí ẹ̀ tó bá wọ 60-70 tó bá ń wo fídíò wọ̀nyí kò ní fẹ́ aṣọ tètè ara ẹ̀ mọ́ kò ní láìkí ẹ̀ so jalajala youth boy youth àwọn kan tì í àdúrà mi ni pé kó má kú. ẹ̀pọ̀ Peter ó ní Peter alájà kan àwọn ẹran ló pa nínú igbó Peter alájà kan ó ní wẹ́rẹ́wẹ́rẹ́ lèmi yọ gidagida ọ̀yà nígbàdo ajá ọ̀dẹ́kẹ́dùn wọn síta ó bẹ́ fún wọn síta àṣírí tú ẹ wá wò ṣebí ẹ̀pọ̀ Peter ló pe Sọ̀ní Adé pé egbò wà lẹ́sẹ̀ ìyá Sọ̀ní Adé egbò tí ò lè san àwọn eléré yìí náà ti bí pọ́tẹ́bù náà ṣe ṣe nígbà tàbí òrò wọ́n ti já síta wọ́n ti jára wọn sí òwò já gbogbo ẹ̀ dídí pọ̀tì ilé ààfin ilé ọba tó lọ yẹn ni o yẹ kó ṣe bẹ́ẹ̀ so but ọlọ́run àforíjì kò ní kú bẹ́ẹ̀ a lè pọ́n ìmọ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ lè bù ní sùúrù pé daddy why you behaving like this ṣe béèyàn ní Fẹlá tó ń fi pátá rìn ikú Fẹlá ló pàyà ẹ̀ tí wọ́n fi àwọn sójà fi ju ìyá Fẹlá bọ́ọ̀lẹ̀ so ìdílé àwọn àlè lọ bẹ́ẹ̀ ká má ra ọmọ líle bí eléyìí ṣùgbọ́n àwọn èèyàn tó bá torí wọn ní kó pa o jù pé bò ní sùúrù but mo mọ̀ pé everything ma die down orí ẹ̀ ṣì máa pé ẹ̀ẹ́dọ̀ pé tó ń speed nínú mọ́tò tí o bá ti l'accident rí òun lè fi 42 minutes wá Ìbàdàn láti Èkó bọ̀ tó bá l'accident lẹ́ẹ̀kan tí mọ́tò yẹn sọ asọ́ọ̀dì bí ẹ̀ márùn tí gbogbo ẹ̀ pa kẹ́kẹ́ tó wo ẹran tí wọ́n ń gé tó ń lẹ̀ tó ń fi kébé lẹ̀ ìtàn tó ń fi tán tó ń fi lẹ̀ apá ó máa gba driver tó bá jáde lọ́sibítù ni. torí bí mẹ́ta láláì gbọ́ràn driver ti lè jẹun ìṣẹ́ta kó jẹun lọ́sibítù àbí kó jẹun ní mọ́ṣúárì àbí kó jẹun nílé tó ti kúrò. ṣe bó ṣe rí ni. bàbá òjò ti bẹ̀rẹ̀ mo rí pé ibi gan tutù dáadáa báyìí òjò ti bẹ̀rẹ̀ bó olùjò lọ́dún yìí àwọn kan ní òru tó mú iye ṣọ́lọ́n ti fi hàn pé. ìyẹn kì í ṣe ògbó ọmọ èèyàn ní iye pariwo tọ́jú náà bá rọ ọmọ tó máa fi dóyàn Nàìjíríà ni wọ́n ò fi ṣe nǹkan tó gbádùn àwọn Nàìjíríà lè dóyàn kú sórí nǹkan tẹ̀mí sọ sórí ní gbogbo ibi torí yìí sí mo ti fi wédú everything mo ti pè gbogbo ẹ̀ ló tutù gbẹgbẹ yìí gbogbo ẹ̀ ló tutù yìí ó wà lẹ́yìn lọ́hùn àti gbogbo ẹ̀ ló tutù yìí ewúro everything mo sọ fún wọn ní last Sunday pé òjò máa rọ̀ sórí ilẹ̀ yìí before 31st òjò rọ̀ ní 12 o'clock ní 31st so àwọn èèyàn sáré wá bá mi pé dáàdi nǹkan tẹ́sán yẹn ti ṣe òjò máa pọ̀ lọ́dún yìí bẹ́ẹ̀ ni then a máa fi dáko ní o. ká fi dáko ní o. ẹni tó bá ní plot kan tó lẹ́yìn kùlé kó lọ wá àpò Ghana tẹ àpò cement kó gbin ugu kó gbin gbogbo ẹ̀ sínú ẹ̀ kó fi binding wire spread yẹ kó máa já ẹ̀fọ́ kó máa ká rodo kó máa ká tàtàsé kó máa ká tomato nínú ọgbà tẹ́lẹ̀ a ní tomato síbẹ̀ then wọ́n tiraka gbogbo all the whole 5 Yorùbá states kí wọ́n mú agriculture as the most important in their priority this year so that ká lè reduce oúnjẹ Fúlàní àti mala. ká ń jẹ. mo ti sọ fún wọn wà mí. so òjò máa pọ̀ then flood náà máa wà flood máa wà ní Benue ó máa wà ní Kogi ó máa wà ní Kwara then Kwara àti
Niger this year wọ́n máa gbé Nàìjíríà lárugẹ lórí ọ̀rọ̀ oúnjẹ wọ́n máa try gan this year. a máa ṣe bẹbẹ lọ́dọ̀ wa lọ́hùn. Yes. Then Ògbómọ̀ṣọ́ will be the center of cradle. Lọ́dún yìí Ògbómọ̀ṣọ́ máa gbórúkọ mi. Something great will happen. Wọ́n máa pín state mi lérí abẹ. Tá a bá ṣọ́ra, Ògbómọ̀ṣọ́ state Ògbómọ̀ṣọ́ capital. Yídà kó gba àbí kó jẹ́ pípa ìmọ̀ capital. Ọ̀gá mi ni mo ti rí. Tó lọ sin bàbá tó wà ní Horeb Cathedral. So ni mo ti rí gbogbo kìíní lérí àyè. So automatically this year there's going to be peace. Ẹni tó bá fẹ́ wàhálà rí wàhálà. Ó lè kóra anybody lè lọ fún àwọn èèyàn lówó. The other time gbàtí mo sọ pé ní ti Speaker Lagos State pé kò yẹ kí wọ́n yọ lẹ́yìn ẹ̀ pé kí wọ́n yọ lójú ẹ̀ ló ti dá ṣé báwọn èèyàn fẹ́ vote ni àwọn ìwà burúkú tó ti wù náà á lè fúnra ẹ̀ rí. ìyẹn bá sá. Yes, about 3 or 4 commissioners ló decide àti má contest pé tó bá jìjẹ Ọbaṣá ló máa wà níbẹ̀ yẹn àwọn tó rí oògùn ló fi operate ó dẹ̀ láyà ó dẹ̀ wà careless ó ní ìgbéraga kò mọ̀ pé òun lè débi tó dé so kàn jẹ́ kó ṣojú ẹ̀ kàn wá yọ so wá lè kẹ́rù ẹ̀ but àwọn kan ìṣọ́ra àwọn jákujàku tó kó sọ́fíìsì wọ́n ti sí ọ́fíìsì ẹ̀ náà lẹ́yìn ẹ̀ sí gbogbo àṣírí ti tú tó bá jẹ́ mi lòun tó bá dá padà ṣe ló yẹ kó resign from politics that's tó bá gbọ́n àbí tó lọ́pọlọ tó lè máa lọ́ọ́lé lọ́jọ́ kan sí kí àwọn kan tó ń ṣe lórí third mainland bridge tó ń jùyàn síbẹ̀ wọ̀nyí kan tó máa lọ ṣerú ẹ̀ fún so bí gbogbo ẹ̀ ṣeré ni ara lè sí Amẹ́ríkà ara lè káàkiri ó ní kan tó ń láìkì ju obìnrin ó ń láìkì àwọn obìnrin ẹgbà olórí ìlú so kò yẹ kó rí bẹ́ẹ̀ so nísìn nǹkan tẹ́ẹ̀mí sọ lọ́jọ́ yẹn torí àwọn secret kan wà ní Lagos tó wà lọ́wọ́ Ọbaṣá o tó lè kó bá Tinubu tó lè kó bá anybody be just like Atiku àwọn secret kan wà táwọn Yorùbá ní tó lè shut up Atiku dọ́là tátìkù ní abẹ́ni pé wà ń lu ìmọ̀. ta dákẹ́ fẹ́m. bẹ́ẹ̀ni pé wà nínú fùrọ̀. a máa yọjú síta lẹ́ẹ̀kọ̀kan ni àbí kó kẹ́rù ẹ̀ kó máa lọ sí Cameroon. baba then church and people kí lè rí sọ sí. yes ó wà mí báyìí. sáyẹn tó kọjá ibi travel mò ń bọ̀ láti ibi òkú ìyàwó yemkem kọ́ ló máa foríjì wọn church tí mo pàdé èrò ọlọ́run fẹ́ foríjì yemkem ṣé ó dá church ilẹ̀ kó tó kú nìyẹn ṣe bó fẹ́ yà ó fọkọ̀ ó kù ẹjọ́ pé òkú tó ń ra Ghana àti òkú tó ń ra Nàìjíríà tó bá fi ránṣọ́ lọ ìkan àtọ́jú kan lọ because of the quality control so ibi tó ń yàn ibi tó ti máa bọ́ọ̀lẹ̀ ló ti bọ́ọ̀lẹ̀ yẹn dábàá ìṣèdúrà Ọlọ́run àfọ̀rùn kẹ́ kí ló kàn wà tọ́ lọ́hùn ẹ tún fẹ́ lo ipò mi kẹ́ tó lọ lopò lọ́dọ̀ àwọn áńgẹ́lì ni ẹ fi wọ́n lẹ̀ náà. àwọn ṣọ́ọ̀ṣì àtàwọn èrò tó ń jáde rẹpẹtẹ. ẹ̀sà ó wà ń bì mo ti sọ síbì bóyá ò wá síbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí church kan ni problem wa àwọn leader tó wà ń bẹ̀ ni problem tó bá lọ sí school wàá gba certificate tó bá lọ sí church redeem for 30 years tó bá máa kúrò ń bẹ̀ ìṣẹ́dá kan lé ẹ̀ ó sú ẹ̀ no certificate bó lọ Ṣẹlẹ náà ò ní gba certificate ìṣẹ́dá kó lọ títí àmọ́sálásí kó lọ títí kó sú ẹ̀ kó kúrò ń bẹ̀ then báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ tí wọ́n fi ṣe rìdíìmù yẹn ilẹ̀ tí wọ́n fi ṣe mọ́tò tádébóyè gbà ń bẹ́ẹ̀ oyè ẹ̀dẹ́gbò gbà àti tí winners àti mountain of fire gbà tó ń bá fi ilẹ̀ yẹn ṣé ti yẹ tó ń bá fi tádébóyè yẹn tó ń fi ṣe oko rice ṣé wọ́n fi ṣe oko rice látọjọ́ tó ń ti débẹ̀ yẹn àti the world àti the Nigeria is the largest rice producer exporting rice. Then give mountain of fire. Kó máa fi tiẹ̀. Ṣé ti yẹ kó kàn máa fi gbin àgbàdo nìkan. Then give Oyèdèpọ̀ kó máa fi tiẹ̀ gbin ẹ̀gẹ́. Gbogbo àwọn èèyàn ló máa jáde dáadáa. Wọ́n ṣe ń ṣiṣẹ́ náà máa gbowó. Because Nigeria, when you don't in Nigeria, people who did not render any services to you,
They call themselves Oraisa. Then they want money. After collecting the money from you, they now go. They start smoking weed. Àwọn tó kàn ń jáde ẹ̀wọ̀n lérò nù mọ́. Church kọ́ ló yẹ kéèyàn sá lọ téèyàn bá ní problem. bọ́n lọ ń sin lọ́n bẹ́ẹ̀ ní sáà. Ọlọ́run ò sí bẹ́ẹ̀ ibi ìlọ́lọ́run wà. ó kan àyà wa. Ibi ló wà. Ọlọ́run ò pé ńlé tán fọwọ́ mọ́. Nígbà tí Jésù máa pàdé synagogue nígbà tó wáyé tiẹ̀. Àwọn tó bá ń bẹ àwọn money changer ni. Àwọn money what? changer. Money changer. And they say he drove them away. Ọjọ́ nígbà tí òfin security síbẹ̀ wọ́n sì máa tún padà wá. Wọ́n ti mọ ibi tó ti ń ṣe dọ́là. So olùjẹ́ kí bẹ̀yẹn rí bẹ́ẹ̀. bàbá ṣùgbọ́n ibi táwọn wò yìí ṣọ́ọ̀ṣì yìí. Yes, sir. abílífọ̀ ọlọ́run wà mí pé tá a bá pè ń bì ọlọ́run á gbà á. Ẹ sà tá a bá fi bí ṣe clubhouse lálẹ́ Friday tá a dẹ̀ tún clean ẹ̀ ní Sunday morning. A fi ṣe méjèèjì kọ́ o. A dẹ̀ máa wo eléyìí tó wọlé jù ní méjèèjì o. Because I lò bẹ́ẹ̀ ní Germany when I was in Bremen in Stuttgart. Ibi tó ń fi ṣe party náà la fi ṣe Celestia. So àti fọlẹ̀ àti ṣẹ́fì àti tó pẹ́pẹ́ àti gbèdé. Then at the end of the morning, nǹkan tó àwọn awónáìke gbogbo àwọn bónà àwọn Felix Agbájé Felix gbogbo wọn àti Agbájé ọmọ Ọ̀ṣọ́fà ìyẹn ní Germany. Bẹ́ẹ̀ náà ní everywhere wọn ò jábọ̀ apá ìmúdélé kò jẹ́ ká mọ̀ pé olóògbé ń ṣọdẹ. Gbogbo church torí wọn rip off ni sá. shopping scam wa ni. Bẹ́ẹ̀ ni sá òyìnbó ló gbélé wọn lọ́wọ́ bẹ́ẹ̀. Ok tó bá fẹ́ rí àríṣà church yín àti mọ́sálásí yín ṣé mọ́sálásí ló ń lọ. bẹ́ẹ̀ ni láwọn àwọn tẹ́ àṣàlátù wa bá ti káàkiri. kúrò ní Friday kẹlẹ́ ìgbàgbé nǹkan kan kẹ padà wá kẹ wá béèrè pé aláàjì èló ló wọlé last Friday ó máa bẹ́ẹ̀kì fún ẹni gbogbo wọn tó kọ́ ní Mẹ́kà ó máa lò lé lórí ìwọ gbójú bóyá. mo ń tọ pinpin. gbogbo òyìnbó yìí bẹ́ẹ̀ gbà tó ń gbà lọ́wọ́ yín kò sọ pé òun náà ò tọ́ pinpin. then àwọn wọ̀nyí Jeremiah 5:6 ó ní wọ́n ti rí nǹkan kan mọ́lẹ̀ kan tó pè yín. Ó ní wọ́n ṣe kí ni wọ́n ti rí nǹkan kan mọ́lẹ̀ kan tó pè yín. Ẹ̀dẹ̀ tí wàá dénú bẹ́ńsẹ̀ ẹ̀ lè jáde. That's what he said in Jeremiah 5 from verse 10. That's what he said. Ó ní àgọ́ wọn ti kún fún ẹyẹ. Àbí kò yẹ? So automatically church kan ní problem. Wọ́n ló wàhálà tó ṣẹlẹ̀ láàrin Adébóyè àti church ti Wíkẹ́ tó finance. Àwọn ẹni kúrò lábẹ́ redeem. Akínkí lórúkọ man ọmọ Ondo yẹn. ṣé tó dálẹ̀ àbáwo. tó pastor ọbẹ̀ wọn àtìyàwó ẹ̀ tó no Akíndá ẹ jẹ́ àmàlọ́ bóyá ẹ̀rùn. next àbúrò tó dá church yẹn lẹ̀ ó ti kúrò redeem. Then Oyèdèpọ̀ pàápàá ti lé ó ti retire nìkan ìwọ náà lọ bẹ̀rẹ̀ tiẹ̀ Abíóyè tó lọ lágbárí tiẹ̀ díẹ̀ ibi tó bá lè lóde ó ti ń dàgbà torí mi ò ní fi bí ilẹ̀ fún ẹ máa fi ilẹ̀ fọ́mọ mi ni. That's the meaning. Ó ti lóhun tó kọ́ big auditorium mi ń sìn ẹjọ́ sá ṣé bí bega paint ni Baga ti lọ Dunlop ti lọ Michelin ti lọ Nigeria Textile ti lọ tó bá jẹ́ pé textile mill l'Oyèdèpọ̀ dálẹ̀ tí wọ́n ń ṣaṣọ jáde ń bẹ̀ yẹn go and look at the free zone what they are producing there. Bá ti rí pé ilẹ̀ àti kún but this is about just scramble for partitioning. Church ò lè má láfíà bá Nàìjíríà o. Nígbà tí vice president tó wà l'Abuja pẹ̀lú ẹgbẹ́ Buhari the other man tó vice president wà tẹ́lẹ̀ tó Ọ̀ṣínbàjò was a pastor. ní redeem. Every Sunday ó dẹ̀ ṣe ń lọ bẹ̀ ó dẹ̀ pẹ̀lú àwọn tó dìtẹ̀ Tinubu ó pẹ̀lú àwọn tó ní lọ́kàn pọ̀ fẹ́ ṣe president. Then gbogbo wọn ìjọ yẹ kó wá lọ́kàn ẹ̀ then wo bí tí Tinubu ti lọ mú bí ghetto Tinubu lọ wọṣọ gidi sí lọ́rùn ọ̀dọ̀ Tinubu lọ ti lọ mọ́tò tuntun so ẹ wọ́rọ̀ àwọn wọ̀nyí náà tí church bá jẹ́ church kò yẹ kó rí bẹ́ẹ̀. tó bá wẹ Ezekiel 34 verse 10, 11, 12
ó ní ẹ má pásítọ̀ àwọn èèyàn mi mọ́ ẹ ti ṣe wọ́n ṣùkàṣùkà jù ẹ ti jẹ wọ́n bó ṣe wù yín. So then number two, the last one, church ò lè gba Nàìjíríà lẹ̀, church ní ìṣòro Nàìjíríà. Tí wọ́n bá lock church down ó wà bí tí wọ́n bá lock church down Nàìjíríà lè ṣorí rẹ̀. Go to Rwanda, wọ́n ti lé gbogbo àwọn church, àwọn ọmọ Nàìjíríà ti kúrò bẹ́ẹ̀ tán, wọ́n ti lé wọn, go and work. ẹ lọ ṣiṣẹ́. Ẹni tó ń gbálẹ̀ á gbowó, ẹni tó ń gbẹ́ kànga á gbowó, á jẹun tó yẹ kó wù ú. Wọ́n á dá store lẹ̀ ní every store tó ti lè ra convenience stores. Olówó àlẹ́ Amẹ́ríkà, olówó àlẹ́ London, Tesco, gbogbo ẹ̀ yídì everywhere. Walmart, ẹnìkan family kan ló ní Walmart, ó kọ́ àfún káàkiri gbogbo Amẹ́ríkà. Ṣùgbọ́n eléyìí ti ṣokoṣoko ó ti ń rẹ mountain of fire sí ìyẹn ó kù 3 years tó máa gbé kúrò láyé. 3 years. 3 years is living ó wà bí. ẹ tó ní. ó máa kú pẹ̀lú gbogbo alọ́nilọ́wọ́ gba gbogbo ẹ̀ ilẹ̀ tí wọ́n gbà wọ́n ilé náà san fáwọn ọmọ nílẹ̀ oògùn náà ni wọ́n ṣe ń rọ́ọ̀bù máìdì pẹ̀lú babaláwo làwọn náà ṣe tí wọ́n lọ. àwọn àti babaláwo ló ń rìn gbogbo àwọn chọ́ọ̀chì ńláńlá wo Jeremiah ẹ wo ọjọ́ tó scam gbogbo Nàìjíríà ó ní kọ́kọ́rọ́ jábọ́ látọ̀run ẹnìkan ló já sí pé wọ́n lè fi kọ̀mpútà design kíní báyìí ó dẹ̀ design ẹ̀ nínú kíní fíìmù yẹn bá ní pé ó ní gbogbo àwọn company tó ti tì ṣe pé everything kan máa bọ̀ nígbà táwọn èèyàn ò tẹ́lẹ̀ ó tó lóun ṣó mi ó gbé NAFDAC number mi sórí tí ò bá mu ó lẹ̀ mọ́ mi ṣe church náà nìyẹn then evangelical church of Yahweh every internet prophet ó ti láwọn èèyàn sí London láwọn èèyàn sí Mugabe ó ti gbé àwọn èèyàn káàkiri wọ́n fún ní feedback ó dẹ̀ fi ṣe evening paper ìkọ́ tó ṣẹlẹ̀ ní London rí o ìkọ́ tó bá ṣẹlẹ̀ padà wà lè délé wọn àtọ́ tẹlifíṣọ̀n CNN náà gbé ó lábàáyọ gbóná ó ti pass through the stations every day is stroke. So bàbá fáwọn tí ọmọ fẹ́ rà wéè tó wù àwọn káwọn náà ní lọ́wọ́. Yes sir. nọ́mbà wọn lè pè sí bó wọn ṣe lè kàn sí yín táwọn àti ìgbà wéè. I have about 21 countries to go. wow tẹ fẹ́ pín lọ. tí mo ń lọ wow mo ti ṣiṣẹ́ tèmi tán mi ò ṣe fowó bó jẹ́yàn márùndógún ló kà á ó ti tó o mi ò fẹ́ ra jẹ́ẹ̀tì kí n tó kú mi ò dẹ̀ fẹ́ kọ́lé lẹ́yìn tábàtì kúrò ń bì mi ò fẹ́ kọ́lé 5 bedroom flat mọ́ ibi tí mo lè sùn tí mo lè jí tí màá jí láàárọ̀ tí màá lọ wo ìpè ẹ̀dìyẹ pẹ́pẹ́yẹ bí mo ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yẹn kí kò má rí gbogbo ẹ̀ ọjọ́ tí pẹ́pẹ́yẹ bá wù mí jẹ́ máa pa kan bẹ́ẹ̀ then mo dẹ̀ fẹ́ lọ South Africa láti lọ kọ́ mo ṣe ń ṣe tilapia àti kroka torí ilẹ̀ tí mo ní í sìn omi gbàbẹ̀ kọjá. ilé kó àbí lónìí náà mo ti lọlé mo lọlé. òde ayé. ilé kòkó ni ṣe so it's just by that ilé tí mo ṣe lẹ́kọ̀ọ́ ti tó ó ti tó kì í ṣe pé kàn jẹ́ pé pósí mi délé kan máa ṣí àmọ́ nkú yẹn wọ́n máa pè mí lọ́nkú ní age of 85 no wọn ní tètè lè sìnkú yẹn náà kọ́ máa jẹ́ pé òkú ẹlòmínà gbé wá tó wá látàbí òkúta so wọ́n á rí mi wọ́n á máa ogun tí ẹ máa ti dúẹ̀ láàrin wọn. máa tún bá wọn lọ school lọ gbá bọ́ọ̀lù máa lọ bá àwọn tíṣà wọn àwọn tó bá mọ sáyẹ̀nsì àfi wọ́n sí University of Lagos àsanwó school fees wọn. That is your plan. That's my plan. Then how soon will this come into reality? It could be next year, it could be upper year because 30 years in it. So you are going back home very soon. Wow. So àwọn tí wọ́n wà lórí ìkànnì bí wọ́n ti kan bá engineer Moses Ọdẹkùnlé Ọlájídé wọ́n ní kẹ́ fáwọn ládùú àti wàhálà bíi Áfíríkà wọ́n ní kẹ́ gbàdúrà fáwọn ká máa fi ń ṣe lọ. I have a question. Dáàdì nípa oyè Aláàfin wọ́n ní pé kábíyèsí ọba Ọ̀wọ́adé tó yẹ kó jẹ́ Aláàfin wa Aláàfin wọn nílùú Ọ̀yọ́ wọ́n ní ó pé láti ìpè bí ó ti padà lọ sí Canada ǹjẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ sí eléyìí sá. ẹ̀yin aráàlú lẹ́ẹ̀ máa mọ̀ pé ogun bá yín ogun ti jà yín torí ẹ̀sìn bí tí wọ́n ti fọba jẹ àwọn fọba jẹ yín bíi mẹ́jọ gbà tí mo bá yín dá sí lọ́jọ́ yẹn ó dà pé 6 ló kù sí 5 méjì ti kú dànù so wọ́n ṣe ti ń gbé owó fún Ifá nílùú yín ìsọkúsọ ní Ifá máa sọ ó ti sọ̀sọ́kúsọ fún yín sí ìbáwù kó lọ Cairo ìbáwù kó tún ya Mẹ́kà tó bá ń bọ̀ kó dẹ̀ tún ya Italy
kì í ṣe òun ló yẹ kó jẹ o it's not the right one. so ọwọ́ adé ìkọlù ẹ kó wà níbẹ̀. no mo ti sọ sí interview ó kàn pé gọ́vùnà yẹn lágídí ni tí ó bá gbọ́ fẹ́ oore fún ìlú yẹn ó lè gbé fáìlì yẹn kó wá lóru kó pe commissioner for chieftaincy affairs á jọ ṣe ẹ̀sìn bíi àtàn kándù yẹn á lọ compare mọ́ àwọn tí Ifá mú lọ́hùn ẹni tó rí i pé Aláàfin máa kú nínú kòtò tó dẹ̀ ní 4 hours time ọba Ìbàdàn máa kú tó dẹ̀ pé exactly 4 hours tọ́ba Ìbàdàn kú ẹni tó rí ìrànyà àṣẹ padà lọ bá so that mi ò sọmọ Ìbàdàn mi ò jẹ́ Aláàfin mi ò dẹ̀ ní anything lọ́yọ̀ọ́ so automatically nígbà tó ti ń pẹ́ jù ìyẹn ò kan gọ́vùnà he supposed to do the needful ikọ̀ táwọn aráàlú need nìkan nìyẹn nípa tí bí gọ́vùnà ṣe débẹ̀ àtàbújá náà ti tó àtàwọn PDP kì í ṣe ìbò ló gbé débẹ̀ àbí kò yẹ yín sí bọ́dé ilé ìtọ́nà fẹ́ ẹni tó lè máa lọ wọlé bá wọ̀dé kọ́ má tún mú lọ sọ́dọ̀ wrong people so ìbá ti fún wọn but ó sọ nínú ìwé Proverbs chapter 1 chapter 3 chapter 6 then ó dẹ̀ tún wá sọ again ní 16 ó ní gbogbo ọ̀nà èèyàn ló mọ́ lójú ara ẹ̀ ṣùgbọ́n ibi ni níwájú Olúwa ó ní kò sí bá ṣe lè fọwọ́ so ọwọ́ tí ẹlẹ́ṣẹ̀ lè lọ láláì jìyà ibi tí Ọlọ́run sọ la ṣe máa padà sí ẹni tó fi jẹ ìyà aláìsàn ni kò ní pẹ́ kú wọn ò tí ì fọjọ́ ẹ̀hàn mi ò bọ̀ kò gbádùn dẹ́nìkan tí gọ́ọ̀mù dẹ̀ fẹ́ tó fi pamọ́ sí lọ́wọ́ gbogbo ayé máa rí but nígbà tí gọ́ọ̀mù bá lọ tán torí wọ́n máa lọ sí court dẹ̀ máa yọ kò sí bó ṣe lè ṣe ìjọba tí gọ́ọ̀mù yìí máa tán so wọ́n á lọ sí court wọ́n yọ Dasuki Abacha yọ wọ́n yọ Lágbègì ní Ọ̀wọ̀ Ọlátìrọ Lágbègì so kì í ṣe alákọ̀ọ́kọ́ rẹ̀ you get what I'm saying so he said everything but àwọn ọmọ èèyàn là ń da nǹkan rú stubbornness ló ń wọ̀rí gọ́vùnà yẹn because ó ti kó nǹkan tó rò pé ẹbí òun ò lè jẹ tán dẹ́nẹ́dẹ̀tà ayédètì ó ti ṣí fún kó ṣe fẹ́nu ẹ̀ but only man propose God disposes so eléyìí tó ń ṣe yẹn tara ẹ̀ wọ́n ṣe máa yọ ẹni tó fi jẹ́ yìí so ẹ̀yin ní kẹ́ padà kẹ́ dúró sórí ọwọ́ yín tẹ́ bá ti dúró sórí ọwọ́ yín tí ẹ tẹ́ ẹ̀mí kan ó máa bá o ó máa ṣe kí ni ó máa bá o ẹni tó fi jẹ ọmọ ọlọ́mọ oníṣẹ́ lọ́wọ́ is an engineer by profession he can feed his house he can feed his family but tó bá wo Proverbs 16:28 then Romans 2:5 then 1 Samuel 15:23 then Psalm 32:8-9 then Proverbs 29:1-3 Hebrew 3:15 then Exodus 7 then he now said stubbornness don't prove it oh my GI he may end up having liver problem kidney problem yes because kì í ṣe nǹkan tó máa lè náwó ẹ̀ ló máa rí then ẹ rántí nínú 1 Samuel 16 ó ní kí Samuel lọ jọba kó lọ yan ọba fún wọn nígbà tó débọ̀ ní gbogbo àwọn tó wọṣọ gẹrẹjẹ yìí tó kàwé ní Manitoba tó kàwé everywhere ó ní wọn ò sí ń bẹ̀ ó ní ṣùgbọ́n ọba ò sí ń bí yìí o bàbá ṣọ́ọ̀ṣì tó lọ́mọ mi ó lóun lẹ́yọ̀ kan. Samuel sì fi Jésù lérè pé gbogbo àwọn ọmọ ẹ ló wà ní ìbí òun dáhùn yìí pé àbíkẹ́ wọn ni ó kù ṣáà wò ó ń ṣọ́ àgùntàn Samuel sì fún Jésù pé ránṣẹ́ kí o sì mú wá tóra kì yóò jókòó títí òun ò fi dé yín yìí ó sì ránṣẹ́ ó sì mú wá ó sì jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú ó sì dá láti wò Olúwa wí fún pé dìde kí o fi òróró ṣá ní àmì nítorí òun náà ni èyí. so ọ̀rọ̀ ọba òun ṣe nǹkan tó fagídí ó dàbí catapult mi tí wọ́n fi gbẹ̀jẹ̀ àpẹran so tọ́jú bá ti ń pa tòrùn ti ń pa dàbí èdè wàá fà bí ilé àdẹ̀já so gbogbo àwọn èèyàn tó fẹ́ràn ìlú òkè ń pọ̀ tó bá wo landlord association ládùúgbò bí àwa 32 takọ́lé wàá kàn rí pé àwọn méjì kan kàn dìde àbí láti ṣe lé afẹ́ ṣe gate afẹ́ ṣe tọ̀hún àwọn tí ò níṣẹ́ láàrin wa so wọ́n á jòkó sórí table
wọn náà máa fi lágbájá jẹ chairman wọ́n ti rò ó wọ́n fi lè jẹ treasurer ilé ìjọba jẹ secretary àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fẹ́ máa jówó ni ṣùgbọ́n tẹ bá wá ní no ẹ̀yin lẹ kó wa jọ a máa ronú sí ibẹ̀ ló máa kú sí so Mákindé ti kó tiẹ̀ kí ló ṣẹlẹ̀ sílùú yẹn mineral resources tí wọ́n wà ń bẹ̀ yẹn ni the place is endowed with many things state yẹn àti Ondo state mi ò mẹ́ni tí wẹ́ẹ̀ ti ẹ̀ pọ̀ jù so àwọn gọ́vnọ̀ wọ̀nyí kẹ́ wọ́n ti náà tó ń kó wá láti China ti bí tọ̀hún tó ń so ẹni tó máa lè control tó ń bá kúrò náà wá Mákindé ò fàlàáfíà Ọ̀yọ́ business tiẹ̀ ló ń protect ṣe bá àárín ìgboro ní bọ́ǹbù ti dún lọ́jọ́ yẹn tán findings yẹn dàárọ̀ yìí wọ́n parí ẹ̀ ṣe bíbẹ̀ náà ti pín rice táwọn èèyàn tún lọ́jọ́ ọmọ rice yẹn dàárọ̀ yìí wọ́n rí jẹ wọ́n ti kú dànù àwọn ọmọ ti kú lọ rẹpẹtẹ àrí rice jẹ àwọn tó fẹ́ wá ṣe rice pàápàá àwọn alábọ̀ọ́dọ́ àwọn tó ń ṣe fún lówó gbogbo ayé ló kówó sápò Oríyọmí then ẹni tó wá fẹ́ kábíyèsí tó ṣe gbogbo ẹ̀ náà they are all young ladies so bíbélì tẹ̀ sọ pé nǹkan tọ́wọ́ tún bá fẹ́ ṣe kọ́wọ́ sí máa ṣe everybody wọ́n sọ ríṣiríṣi ọ̀rọ̀ jáde lórí kí n bọ̀ àwọn yẹn ò ní wọn ò nọ́mà ẹni tí ò nọ́mà ní Yorùbá ń pè ní kò námà. bàbá a jẹ́ pé àwọn Ọ̀yọ́ Mèsì a jẹ́ pé wọ́n lè sọ ìdáhùn mú wà ẹni kókó. wọ́n ti fún lórúkọ tẹ́lẹ̀ orúkọ ti wà lọ́dọ̀ Mákindé so kí ẹni tó gbọ́n lọ sí kóòtù ló ṣe dájọ́ yẹn. Lukmanu Gbadégẹṣin oníníléèjì Fúlàní dẹ́nu wọn àti Àtíkù àti gbogbo wọn náà ló ń wa kùsà ń bẹ̀ yẹn so àwọn ló gbé lẹ̀ ó dẹ̀ ti ní ọwọ́ ẹ̀ ti dọ̀tí gan Gbadégẹṣin lẹ́yìn tó ṣe tán ló ti sá lọ sí Àbújá so ọmọ yẹn lẹ́gẹ́lẹ́gẹ́ nìkan ni lẹ́gẹ́lẹ́gẹ́ ni ọba yẹn lẹni tí ẹni tó Ọlọ́run yàn South Africa ló ti wálé ṣó ti yẹn ń sè then wọ́n ti jíṣẹ́ yẹn fún 5 years kí Aláàfin tó kú. wọ́n sọ fún ẹni ìtàn òun. bẹ́ẹ̀ni sá ẹni ìtàn lórúkọ ẹ̀ then ẹni ìtàn lọ́ba tí Tinubu jẹ fún wa àti Aláàfin orúkọ wọn bára mu tó bá bí Aláàfin tó bá bí Ọ̀ọ̀ni ó mọ̀ di right Aláàfin. Ọ̀ọ̀ni ìṣàgán mọ̀. yes but his hand is tight. so tó bàbá àwọn èèyàn báyìí wọ́n níṣẹ́ ń bọ̀ UK Richmond ní onígbà ọ̀lẹ́ ń bọ̀ UK. ó di first. Ọláyíwọlá Richmond yà. ó di first week in March. kẹtù wá sí UK. kàdúbẹ̀ lọ lọ́ọ̀chì pé tí wọn. I normally respect them a lot. Ọláyíwọlá ṣe ti gbọ́ bàbá ń bọ̀. gbogbo àwọn Nàìjíríà tó wà ní London ó yẹ ká kí wọn kú òpin. wọ́n jẹ ìyà. wow. lágbára Ọlọ́run ọdún ìlọ́lọ́ máa dé wọn ládé. amen. because gbogbo wọn tí wọ́n fi ń wálé iye tó ń ta ticket ní Ghana tó ń tà fún Ghanaian ó yàtọ̀ sí tó ń tà fún Nàìjíríà. ìwé tó ń gbà wọ́n yẹn owó dẹ́ndẹ́ náà fi gbà. ṣé ti yẹ ẹ́ ń sè then gbogbo ìyà tó ń fi ń jẹ wọ́n ó ti pọ̀ jù. ní UK. yes but ọdún yìí Ọlọ́run ló máa compensate wọn this year ó lóun dẹ̀ máa bùkún gbogbo wọn tó máa yà wọ́n lẹ́nu. UK Canada àti Germany ti ń deport àwọn èèyàn láti April last year silently ló ń ṣe. àwọn èèyàn ò dẹ̀ mọ̀ àti France ṣé ti yẹ ìjọba àwọn bọ́ọ̀lù ṣe ń promote àwọn ọmọ Nàìjíríà ní PK ní parliament wọ́n ti wá rí pé nǹkan tá a ṣe là ń ṣe kí ni là ń ṣe ìlú ìná ti ṣe bí nínú prime minister àwọn kan ti béèrè rí ó béèrè lọ́wọ́ àwọn Nàìjíríà pé owó Nàìjíríà tó ń jí wá sí UK àti outside the country tó bá jí nílùú míì ìlú yẹn á ti kú so to round it up fẹ́ni tó béèrè question Aláàfin mo rò pé ó ka lára Aláàfin tuntun ṣe ń bọ̀ lọ́nà. tuntun ń bọ̀ kì í ṣe léyìí. kì í ṣọ̀wọ́ adé adéròmú agogo ọjà. bó tiẹ̀ lé kò sẹ́ni tó lè lágogo ọjà ó fúnra ò lè dúró kò lágogo ọjà ó ti sá lọ sí ó ti kọ́ lọ kúrò nílùú as refugee náà so kò lè dúró de ìjà ó lágogo ọjà. sórí kan téèyàn méjì bá dìbò ní tùfù ìyẹn ni proverb 1 the last 5 verse ó lèmi yóò rẹ́rìn ìdààmú wọn nígbà tó bá dé bí àfẹ̀yíká ìjì. ó mú mi rántí ìgbà tí ọba Ondo Adésànyè Babangida ló fi jẹ ọ̀rẹ́ Babangida ni
then nígbà tí mo sọ fún bàbá yẹn ní táìmù yẹn pé bàbá ìlú wa ní gbogbo kínní gbogbo nǹkan tẹ́nu ṣe ọba yìí ò tọ́ sí ẹ. gbàgbàgbà yes so gbà tó wá yá olúwa tó wá fi vision kan hàn mí after some year pé kí n lọ bá pé rìdíìmù tó sásá bẹ́ẹ̀ yẹn o rìdíìmù ò ní gbé o ṣùgbọ́n ọjọ́ tí ó bá máa tí olúwa máa fi hàn wọ́n bá àwọn afọbajẹ́ wà láàfin mo drive lọ sóńdó ni wọ́n ní níbo ni kábíyèsí lọ wọ́n ní kábíyèsí ò sí nílé ó lọ sí Holy Ghost mo ní kí wọ́n sọ fún pé the last Holy Ghost yẹn ló lọ yẹn o then lẹ́yìn Holy Ghost yẹn o àdúrà tó lọ gbà ó ti gbà o but lẹ́yìn ikú ẹ̀ ní judgement máa jáde tó máa fọ́ pé ó ní right láti jọba nígbà tó kú tán ní judgement jáde then ọ̀ní tó kú kẹ̀rí ó lé mi useless boy nígbà tá a pàdé ní airport ìyẹn olúbùsì èrè lójú ogun bẹ́ẹ̀ni tó ń gba contract tó dájálẹ̀ láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ torí tí àlàáfíà bá wà torí Babangida ti gbé contract tó pọ̀ fún ó dẹ̀ láìkó obìnrin bíi wèrè mi ò mọ nǹkan tó ṣe àwọn aláàfin àtàwọn ọ̀ní wọ̀nyí tó gbé àwọn ti fi bàtà obìnrin wọn fi wọrí látọ̀run wá o kò yé mi nǹkan rere tó yẹ kó gbé ṣe pọ̀ ó pọ̀ obìnrin náà dá láàfin jọ̀rọ̀ obìnrin obìnrin dá láàfin. ẹ sà máa jẹ́ ká yọra wa lẹ́nu máa fi gbogbo kan lẹ̀ fún ẹ ó ń bíyàn nù ṣe bá rí gbogbo ẹ̀ lẹ́yìn tí yẹn lọ ó pàdé mi lẹ́pọ̀t ó ní mo jíṣẹ́ pé òun máa kú ó ní gbogbo àwọn ẹsẹ̀ lẹ́ẹ̀gbẹ́ ẹ̀ tó dájú ẹ̀ wọ́n ti gbàdúrà fún òun everything ti wá okay mo wá rántí jùlọ sísà ó ní eyes on you on new creation you have to walk upon a blurring day without a sign of profession ṣùgbọ́n gbà tó ń fẹ́ pa Caesar ó ní kí Caesar beware of Eid of March February 14 so then Caesar now said today is the Eid of March but the soothsayer said it's not gone ó ní okay ìyàwó ẹ̀ tó wá sọ fún Caponi àti sọ fún pé Caesar don't go out today so ó ní ó wá ní Caesar wá dá lóhùn ó ní we are 2 lions born in a day but I Caesar is the strongest but if thou be immortal then ìyàwó ẹ̀ wá sọ alas my lord your wisdom is consuming confidence do not go forth today call it my fear that keep you at home ó ní ṣàṣìyà sẹ́ni láì give me my robe ẹ̀kọ́ lọkùnrin kú dẹ́lẹ́ tó wá dùn jù gbà tó wá dé Capitol Brutus tó jọ rẹ̀ tìmọ́tìmọ́ tó rí láàsì lálẹ́ àná yẹn orúkọ ọwọ́ ìwà làwọn tó stáàbù jùlọ sí ìdààmú orí ìjókòó ó ní a true even you Brutus then the Caesar who is 80 years old they forge his signature ṣe pípẹ́ tó ní forge his signature so bí jọ́sí láti kún ní so automatically bala fi ṣe bá mi fa èmi dẹ̀ kúrò yẹn náà ní so mọ̀jọ́ wá sọ fún ní sá bí a ṣe jọ lọ sí London ìbíyè náà ló wọ̀ o wọn lọ máa dì í sí pálí wa ni o wọn rúdì sí wòlíì o Psalm 109 12-13 you don't talk to prophet anyhow you don't gang up for prophet you fall so at times the man pity àwọn èèyàn mi náà kàn sọ̀rọ̀ lórí blog bala bolo bala wọ́n máa jìyà àkànní sí bẹ́ẹ̀ ni you don't talk to prophet anyhow prophet is ẹgbà ló máa wà lọ́wọ́ prophet all the time ẹgbà ọ̀nà ènìyàn kókóró mi tó wà yẹn then àwọn ọlọ́pàá abẹ́rẹ́ kí ló dé tó fi nà wá so gbogbo yẹn is a story but o ti kúrò ń bẹ̀ so bí o ti ṣe rí nìyẹn so new Aláàfin is coming then gbàdúrà máa di the second week ọ̀ní kú wọ́n gbé wálé yẹ̀yẹ́ tó tiẹ̀ wá rí yẹ̀yẹ́ tó kọlu Aláàfin báyìí yẹn abọ́bakútú lọ́kútọ́nu ìyẹn tó kọlu ọ̀ nígbà so táàbì yẹn so kírú ẹ̀ má bàtú mi ò fẹ́ dá sí wọn púpọ̀ kàn máa bá eré àníyàn wọn lọ. bọ̀dáàdì ẹni kọ́ máa sọ̀rọ̀ sí prophet anyhow Wàsíù Àyìndé tó wá bú àwọn àfa yẹn náà prophet ni wọn. ṣé wọn ló fi wọn jẹ prophet aláàfà ò kì í ṣe prophet aláàfà wà nípò àwọn Adébóyè Oyèdépò àwọn ìpẹ́ rẹ̀ ni wọ́n ṣé aṣọ tó ń dàbò orí ẹ̀jẹ̀ bí ẹ̀ńtẹ́jọ́ ṣe fíìmù yìí ti lọ blọọgì yìí bó ti lọ káàkiri Saudi ó ti bọ̀ ní oòrùn sára ẹ̀ ó ti lọ soko ó ti wọ́ trọ́sì àwọn lọ́hùn so tó bá dọ̀ láǹsì Kazeem á jẹ́ chief imam bẹ̀rẹ̀ ní ìdòṣe kò sí lọ kábọ̀ mbẹ́ so àwọn èèyàn ṣe wòlíì
wọ́n jẹ́ wòlíì o. ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí Wàsíù sọ sí wọn kò ṣe pé Wàsíù Àyìndé kọjá àyè rárá. ẹsẹ̀ àwọn ló kọjá àyè ara wọn, àwọn ló lọ bá ilé mi mo wà kì í jẹ̀bi ọ̀rọ̀ kí làwọn gbàpò kọrùn fún, wọ́n fẹ́ lọ pẹran ní àbọ̀nàpá àbí wọ́n náà padà máa ń bẹ̀, ṣé wọ́n ta kú èkó nílé Wàsíù ni. Ó dàbí wọ́n tó bọ́ ṣó gbé ìyàwó lẹ́jọ́ obìnrin títí kó má ní pọ́ọ̀sì, so wọ́n tó gbé pọ́ọ̀sì kọrùn yìí ń sìn, wọ́n tó bá fáwọn ọkùnrin wọ̀nyí ń sìn wọ́n á ti máa wá bí tó máa fi tó wá ti ṣí pẹ́pẹ́pẹ́.